Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Nínú Ghetto wípé ẹ kú ojú lọ́nà apá kẹta eléyìí tí ó ń bọ̀ lọ́nà láìpẹ́ láì jìnnà. Fún oore ọ̀fẹ́ láti mọ̀ ní ìgbà tí sinimá yìí bá jáde, ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí nítorí wípé bí ó bá ṣe ń jáde náà ni a mú wá sí etí ìgbọ̀yín lórí channel yìí. Nínú Ghetto jẹ́ sinimá kan tí ó lágbára púpọ̀ eléyìí tí ó ti ọwọ́ Yetunde Barnabas wáyé pẹ̀lú àwọn òṣèré jàǹkànjàǹkàn bíi Kiki Bakare, Zainab Bakare, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, Bàbá Èkó, Ronke Odùsànyà, Yetunde Barnabas fúnra rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó, ìpadàbọ̀ Shaki nínú apá kẹta yóò lágbára gan. Tẹ́ ẹ bá rántí pé wọ́n yìnbọn fún Shaki tó sì jẹ́ wípé irú ikú yìí náà ni ó pa bàbá tó bí lọ́mọ. Ṣé mọ̀ pé wọ́n yìnbọn fún bàbá rẹ̀ náà ni. Nínú apá kẹta yìí lẹ́ ó ti mọ̀ bóyá ìbọn tí wọ́n yìn fún Shaki ṣé ó gba ẹ̀mí rẹ̀ ni tàbí yóò yè. Ṣé ẹ sì rántí wípé ọmọkùnrin tí wá pàǹdà láàmú ó fún wọn ní owó, ṣé Mufu gbé owó sá lọ ni tí ó rò pé Shaki ti kú àbí kí ni yóò ṣẹlẹ̀ gan-an náà? Ẹ wò ó, sinimá yìí ó kọjá bẹ́ẹ̀. Ìpàdé dínú apá kẹta. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ má lọ miss ẹ̀ nítorí bí ó bá ṣe ń jáde gẹ́lẹ́ náà la máa mú wá sí orí channel yìí. Ìpàdé tó di nínú fọ́nrán mi tí màá ti mọ mú sinimá aládùn mi wá sí etí ìgbọ̀yín. Kí Elédùà kó ṣọ́ wa nínú ohun gbogbo. Láyọ̀ la ó mọ bára wa, a nílò gbàdí àìsàn. Ó dìgbà.